I say things are getting better. Things are getting better. But the Lord is on the road. Things are getting better. Things are getting better. Things are getting better. That makes your body things are getting better. Things are getting better. But the Lord is on the road. Things are getting better. Things are getting better. Things are getting better. Better. Ayé àríjọ́ ti getting better o. Things are getting better. Cause our Lord is on the road. Things are getting better. 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 Cause our Lord is on the road. Things are getting better. Things are getting better. Ọlọ́run àgbáyé òkú àwájú. Ìyá láyé, bàbá láyé. Ìyá láyé kọ́, ọlọ́run àgbáyé ní ìyá láyé. Ọlọ́run àgbáyé ní ìyá láyé. Nínú ayé àríjẹ́ òkú àkáyé. Nínú ayé ìfẹ́ olúwa òkú àkáyé. Nínú ayé ìfẹ́ sọ́wọ́ òkú àkáyé. Àní nínú ayé olúwa ṣe ohun tó ní òkú àkáyé. Nínú ayé òde mi náà òkú àkáyé. Ọlọ́run àgbáyé òkú àkáyé. Ọlọ́run àgbáyé ìdíjú àkáyé. Ṣebí wọ́n lè fojú ọ̀run ṣàṣọ fún wa? Ṣebí wọ́n lè fojú ọ̀run ṣàṣọ fún wa? Ọlọ́run àgbáyé òkú àkáyé. Tọkọtaya kan bẹ̀, ẹ máa bọ̀ níwájú nítorí Olódùmarè Olúwa. Bàbá Alẹ́sàndà o, bàbá Ebúgbé Chukwu, bàbá Ebúgbé Chukwu, bàbá Ìyanu Olúwa o, bàbá Adébòkú lọ, bàbá Báwùmí lọ́wọ́. Ẹ máa bọ̀ níwájú lórí Olódùmarè Olúwa wa. Nítorí Mrs. Campbell máa wípé ayé retí ẹlẹ́yà ní ìlú, wọ́n retí ẹlẹ́yà ní ìlú lójoojúmọ́. Wọ́n ti kóra wọn jọ láti ìlú. Wọ́n ní ìrọ̀lẹ́ ilé àdúrà lójoojúmọ́. Wọ́n ní ìlọ́gbà ilé àdúrà máa sọ̀rọ̀. Máa retí wọ́n tún máa wí pé máa máa dùn ún.
olúwa adé olúwa o bàbá olúwa ló ṣe yìí bàbá ìdìbò tún kú. Ebube 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 ebube. Nítorí ní Sàkápẹ̀ àwọn ibẹ̀ kò sí ọ̀pọ̀ bí rẹ̀ kò sí ọ̀pọ̀ bí rẹ̀ kò má sọ lọ́rùn bí rẹ̀. Nítorí ní Sàkápẹ̀ àwípé ẹ̀wọ̀n náà mú yàtọ̀ sí olówó. Olówó nílé ó tún ṣiṣẹ́. Ní Sàkápẹ̀ ẹ̀wọ̀n náà mú yàtọ̀ sí olówó. Olówó nílé ó tún ṣiṣẹ́. Ó kàn kélòó dábì o.